káàbọ̀ sórí ètò wa Òde Òdùbí. Mọ́mì dádì ṣàlàáfíà mo bá yín. Ẹ wo mo fẹ́ dúpẹ́ fún gbogbo ìfẹ́ tẹ́ fi hàn sí wa nítorí pé tí ò bá kí ń ṣẹ̀yìn níbo ni àbá wà. Ẹ wo ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé kíni ó ti sọ wípé òun ṣe kíni òun ṣe tán láti gbọ́ gbogbo nǹkan tí a fẹ́, òun ṣe tán láti ṣe gbogbo nǹkan tá a fẹ́. Kí wá ni àwọn nǹkan tí a fẹ́ tí a fẹ́ kí ó ṣe fún wa? Kí ni àwọn nǹkan tí ó ń dùn wá lọ́kàn tí a fẹ́ yẹ kó ṣe sí wa? Ẹ má gbàgbé wípé àwa gangan ni tiyín tòótọ́ láti orí ètò Òde Òdùbí. Don't forget to like, follow and subscribe. Don't forget to like, follow and subscribe once again, and please gbogbo comment yín ẹ máa jẹ́ kó máa wọlé torí pé gbogbo ẹ̀ là ń rí. Kí wá ní nǹkan tí àwa ọmọ Nàìjíríà fẹ́ tí a fẹ́ kí Tinubu ṣe fún wa? Kí ni àwọn nǹkan tí àwọn Yorùbá nation fẹ́ ká fẹ́ kí Tinubu ṣe fún wa? Máa kálẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan máa dẹ̀ máa ṣàlàyé ẹ̀. Ẹ wò dádì àti mọ́mì ẹ tẹ̀lé wa ká lọ. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kínní a fẹ́ sọ̀rọ̀ nípa òmìnira àwọn ọmọ Yorùbá nation. A fẹ́ jẹ́ kí ààrẹ wa kó ṣe kíni kó jẹ́ kí a ní òmìnira ara wa. Àwa fẹ́ dá wà, àwa fẹ́ máa ṣe kíni, àwa fẹ́ máa ṣe lórí ara wa. Ẹlẹ́ẹ̀kejì ebi àti ìṣẹ́, ebi tó ń pa àwọn èèyàn ní ìlú yìí, ebi tó ń pa ọmọdé tó ń pa àgbàlagbà. A fẹ́ yẹ kó ṣe kíni, a fẹ́ yẹ kó dópin, àti ìṣẹ́ tó bá ọ̀tá wa mulẹ̀ bí ẹgbẹ́ iṣu. A tún wá fẹ́ sọ̀rọ̀ lórí, a tún sọ fún wọn wípé gbogbo èmi náà pè ní corruption, jẹgúdújẹrá, ọ̀bàyéjẹ́ tó máa fi owó ìlú máa fi ṣe yámọ̀yámá, wọ́n máa ná sórí ara wọn, wọ́n máa jẹ́ kí ó ṣe kíni, wọ́n máa fi tiwọn, wọ́n máa sọ pé bail is free, bail is free. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n tún máa ṣe kíni, wọ́n tún máa gbowó lọ́wọ́ wa. Wọ́n tún máa ṣe kíni, wọ́n tún máa nà wá lórí owó wa. Ìṣẹ́ wa bá ọ̀tá wa mulẹ̀ bí ẹgbẹ́ iṣu. A tún wá fẹ́ sọ̀rọ̀ nípa kíni subsidy, owó subsidy. A fẹ́ yẹ kí owó kíni, owó epo, a fẹ́ yẹ kó ṣe kíni, a fẹ́ yẹ kó wálẹ̀, a fẹ́ yẹ kí kó yọ subsidy kúrò. Ẹ wò a tún fẹ́ sọ̀rọ̀ lórí kíni violence, jàgídíjàgan, terrorism, àwọn Boko Haram, àwọn tó kàn máa wá tó dẹ̀ máa ṣe kíni, tó dẹ̀ máa gbé àwọn tó dẹ̀ máa gbé àwọn ọmọ, wọ́n tún máa pa àwọn èèyàn. A tún fẹ́ sọ̀rọ̀ lórí kíni pípa àwọn ènìyàn. A sọ pé a ní àwọn security agent, a sọ wípé a ní àwọn ọlọ́pàá tó máa ṣe kíni, àwọn ọlọ́pàá àti sójà tó yẹ pé àti navy tó máa jà fún ẹ̀mí wa, tó máa dáàbò bò wa. Ṣùgbọ́n kíni a ṣe kíni, a ní fọkànbalẹ̀. A lè sùn báyìí ká fojú méjèèjì sùn. Tọ́mọ wa bá wà ń ta gan tó bá ti pẹ́ jù gan a máa pè ní wọlé o, má jẹ́ kó kó ẹ o, má jẹ́ kó. Àwọn àyùsẹ́lẹ̀ àwọn ọlọ́pàá ẹ̀ tó kàn máa kóyàn. Ó ṣe ọ máa kó ẹ. Ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ọ máa sọ pé ìwọ ló ṣe. A tún fẹ́ sọ̀rọ̀ nípa kíni, a tún fẹ́ sọ̀rọ̀ nípa kíni health. A tún fẹ́ sọ̀rọ̀ nípa health wa, àwọn hospital wa ta ní kò sí kíni, kò sí doctor tó péye. Mo ìsọtẹ́lẹ̀ Amẹ́ríkà nìyẹn lẹ́lẹ̀ tára wọn ò bá yá immediately tó bá ti wọlé ó lásídẹ̀ǹtì ni o, ó rẹ̀ ni, ó máa dá lóhùn, ó lówó kò lówó ó máa dá lóhùn. Ṣùgbọ́n àwa níbí báyìí a ní dá wọn lóhùn, a máa fi wọ́n lẹ̀. Ẹlòmíà kọ́ gbàbẹ̀ kú lọ, ọ̀pọ̀ tí ẹ̀ gbàgbẹ́ kú lọ, taboyún toyún tó wà náà máa gbàbẹ̀ kú lọ torí pé wọ́n dá lóhùn. Only treatment first before money. Ẹ tọ́jú ẹni yẹn ná. Wọ́n tẹ̀sẹ̀ máa gbowó. Ẹ máa ní ó máa sá lọ. Èmi ò láàárọ̀ lọ́ṣẹ́ ní private hospital, lọ́ṣẹ́ ní government hospital. Government hospital yẹn náà tó bá ní tọ́rọ́ kọ́bọ̀ dání wọ́n ní dá ẹ lóhùn. Tó bá gbéyàn gbàgbìrì ọ máa ní ọ sọ pé àwọn fẹ́ police report. Ẹ gba ẹni yẹn, ẹ jẹ́ kí ẹ máa tọ́jú ẹni yẹn lọ, ẹ jẹ́ kí àwọn family wọn kó lọ wá police report. Ní ìlú òyìnbó kò bá jẹ́ ọ̀daràn ó yìí máa ṣe kíni, ó yìí máa jà láti ṣe kíni, láti jẹ́ kí ó ṣe kíni kó wà láyé. Bóyá ó fẹ́ ti sẹ́wọ̀n ni àbí ó fẹ́ mọ̀ bóyá ó ṣe àbí kò ṣe ọ̀tọ̀ nìyẹn, bọ̀ kíni ó máa jà fún ẹ̀mí ẹ̀.
oògùn tó péye kò sí, àwọn tó máa tọ́jú wa kò sí, ibi tá máa sùn sí kò tún sí, omi tá máa mu, oúnjẹ tá máa jẹ, omi kò mọ́, títì kò dá. A tún wá sọ̀rọ̀ nípa kíni again, a tún wá sọ̀rọ̀ nípa gbogbo àwọn kíni, gbogbo àwọn wàhálà èmi ni olè, èmi ni jàǹdùkú tó ń da wá láàmú. Àti tó tún ṣe àwọn cyber crime. A sọ pé a fẹ́ àwọn security agents wípé kó ṣe kíni, kó tọ́jú wa, kó máa jà fún wa, kó má jẹ́ ká ṣe kíni, kó má jẹ́ ká kú. Àwọn ni Ọlọ́run kékeré wa. Àwọn ni Ọlọ́run bá fún ní àṣẹ wípé kó máa tọ́jú wa, kó má yẹ ká kú, kó máa dáàbò bò wá. Kí ni mo tún sọ, kí ni àwọn nǹkan tá fẹ́? Number 1, a fẹ́ gba òmìnira ara wa. Ó sọ wípé Tinubu sọ pé òun máa bá wa sọ̀rọ̀. Ó ní gbogbo nǹkan tá fẹ́ wípé òun máa ṣe fún wa. Òmìnira ara wa a fẹ́. A fẹ́ máa gbé ní àlàáfíà, a fẹ́ jẹ́ kí ààbò tó péye kó wà lórí wa. Subsidy a fẹ́ yẹ kó lọ. Ìṣẹ́ tó fẹ́ bá ọ̀tá wa, tó fẹ́ mú ọ̀tá wa báyìí, a fẹ́ yẹ kó lọ. Ebi tó ń pa wá, a fẹ́ yẹ kó lọ. Daddy, mommy, gbogbo títì tí ó dá tó máa ń fa ìjàmbá ọkọ̀, a fẹ́ yẹ kó tún ṣe. Gbogbo owó tó ń gbà lórí tíkẹ́ẹ̀tì, a fẹ́ yẹ kó ṣe kíni, kí gbogbo ẹ̀ ṣe kíni, kó wálẹ̀. Student loan tó ń pariwo, gbogbo credentials tó fi sórí student loan, a fẹ́ yẹ kó ṣe kíni, a fẹ́ yẹ kó wálẹ̀. Wípé ó ti pọ̀ jù, ẹ ní kíyàn wá gba student loan, ẹ wá ní kíyàn máa wá 10th level, níbo ló ti fẹ́ rí? A ti wá sọ pé a fẹ́ kíni, a fẹ́ jẹ́ kí security kó wà, ká máa pa ènìyàn. Àwọn crimes, corruption, poverty, a fẹ́ yẹ kó dópin. Ẹ wo, mo ń padà bọ̀, mo ń bọ̀, mi ò ní pẹ́ dé. Ẹ má gbàgbé láti subscribe, ẹ má gbàgbé láti tẹ̀lé wa. One Yoruba Nation forever. Ẹ wo, daddy, mommy, mo ń bọ̀, ó dàbọ̀.